bẹ́ẹ̀ ni bọ́rọ̀ bá dogun akọgun ní kẹ́kẹ́ sí tó bá di káwẹ́dò òmùwẹ̀ ní kẹ́kẹ́ pé tó bá ti wá di ìròyìn lálàjá ọ̀balẹ̀ èyí tí kò lẹ́jà bá kàn tó sì ń sòdó ti ń ṣe bẹ́ẹ̀ sójú ọmọ káàárọ̀ oòjíire ẹ má ṣe àní ẹ sì má ṣe iyèméjì orí ìkànnì Àrólé bàbá 1010 TV2 náà ní kẹ́ máa sábọ̀ torí bẹ́ẹ̀ náà láti bá àwọn ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó jẹ tí gbèsè tó sì tó jẹ́ ojúlówó pọ́nbélé lórí ìkànnì yìí náà ni mímọ̀ ṣe tàwánà pé Elédùmarè ní ká mọ kí ká sì mọ fọpẹ́ fún ìyìn fògo fún ní gbogbo ọjọ́ gbogbo ìgbà gbogbo àsìkò àti gbogbo wákàtí bó sì fẹ́lẹ̀ náà ti kí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi tẹ́ ń fi gbogbo ìgbà àti gbogbo àsìkò tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ sí àdúró tì fún wa Elédùmarè yóò máa jẹ́ onídùúró ẹnì kọ̀ọ̀kan wa ìjábá tó ṣe ń dé bí ìṣe wa náà látúndé lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 níbo kọ́ mi ò yípadà yẹn fẹ́ Elédùmarè òun lèmi jẹ́ kókó oníròyìn ẹjá gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ náà. Ẹgbẹ́ òṣèlú APC ò bẹ̀rù àkójọpọ̀ àwọn ẹgbẹ́ alátakò rárá nínú ètò ìdìbò ọdún 2027 o alukoro ẹgbẹ́ náà ló sọ èyí sóde. Ṣé rí àwọn tó ń tako Àtíkù Abubakar ń jà fún àpò ara wọn àti ohun tí wọn yóò jẹ ni o olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ló sọ èyí di mímọ̀. Ìfẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ ní ìpínlẹ̀ Delta ó dunni jọjọ ó sì jánikulẹ̀ púpọ̀ alága fẹ́gbẹ́ òṣèlú PDP olólọ́gbọ̀n ọ̀rọ̀ náà. Ẹ lọ fọkàn yín balẹ̀ ètò ààbò tó péye ń bẹ lórí ẹ̀mí yín àti dúkìá yín o gómìnà ìpínlẹ̀ Benue ló ṣe bẹ́ẹ̀ sọ àsọyán fáwọn agùnbánirọ̀ tuntun tó gbé lọ sí ìpínlẹ̀ náà. Kí n tó kúrò ní ìpínlẹ̀ Benue báyìí ìkọlù tuntun mìíràn tún ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ táwọn Fúlàní tún ṣe mọ́júmọ́ ní ìpínlẹ̀ ọ̀hún níbi tá ti ṣekú pa ènìyàn 7 kílẹ̀ tó máa. Èdùmàrè má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká sì ṣẹṣẹ o òṣìṣẹ́ ẹ̀ṣọ́ alábòójú pópó kan ní ìpínlẹ̀ Kánò òní ó ṣe bẹ́ẹ̀ rí ikú òjijì rẹ̀ lẹ́yìn tí àwọn awakọ̀ tirẹ́là kan tán jùbọ́ sílẹ̀ láti inú ọkọ̀ tirẹ́là náà mọ́júmọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹgbẹ́ òṣèlú APC ò bẹ̀rù àkójọpọ̀ àwọn ẹgbẹ́ alátakò rárá nínú ètò ìdìbò ọdún 2027 alukoro ẹgbẹ́ náà ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ alukoro fẹ́gbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà Felix Morka òní wọ́n mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ lórí móhùnmáwòrán TVC lásìkò tó ń ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé ṣe rí ẹgbẹ́ òṣèlú APC kò fọ́ bẹ́ẹ̀ ni wọn ò bẹ̀rù pẹ̀lú àkójọpọ̀ táwọn ẹgbẹ́ alátakò èyí tí wọ́n ń ṣe ó dákọ̀ Àtíkù Abubakar Nasiru El-Rufai àtàwọn tó kù tí wọ́n jọ ń ṣe bẹ́ẹ̀ kóra wọn pọ̀ láti ya àga ọlá mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí tó bá di ilé ètò ìdìbò lọ́dún 2027 nígbà tí Morka tí ó máa ṣe àlàyé rẹ̀ ó ní bó ṣe léwu kí wọ́n ṣe bẹ́ẹ̀ ká kóra wọn jọ pọ̀ tó ó ní ẹgbẹ́ òṣèlú APC ó ní ẹgbẹ́ kan gbòógì tó sì ti ní ìmí nínú jùlọ tó sì ṣe bẹ́ẹ̀ tó dúró ṣinṣin tó sì dúró gbọ̀ngbọ̀n ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní bó ṣe léwu kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àkójọpọ̀ ara wọn tó òfo ọjọ́ kejì ọjà òun náà ní gbogbo ẹ̀ bákan náà ló tún ṣe àlàyé pé ẹgbẹ́ òṣèlú náà kò bá ìjọba àwa ara wa jẹ́ bí tí wù kó mọ pẹ̀lú bí àwọn ènìyàn láti inú ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC èyí tó ní àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà wọ́n ṣe dára pé níṣẹ́ ni ẹgbẹ́ òṣèlú náà ló fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di one party system ó ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o níṣẹ́ ni wọ́n rí tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì rí àrídájú pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún nìkan ló ní àkóyawọ́ tó sì mọ́yán lórí jùlọ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní tí ó kan àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó yẹ kán mójútó ó ní wọ́n ṣe wọ́ ojútùú sí wàhálà àti ìjà tàbí aṣọ ẹ̀ tí bá ń ṣẹlẹ̀ láàrin inú ẹgbẹ́ wọn ó ní kò kan ẹgbẹ́ òṣèlú APC láti bá wọn wọ́ ojútùú sí wàhálà àbí làásìgbò tí bá ń bá wọn fínra nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní fún ìdí èyí ẹgbẹ́ òṣèlú APC náà àwa náà ní tá à ń fojú wì nínú ẹgbẹ́ òṣèlú wa ní àárín ara wa àti èyí tí ń jáde wá bá wa láti ìta ó láwọn làwọn mọ ọgbọ́n táwọn fi ń ṣe é tí kò fi di ariwo táwọn sì fi ń ṣe bẹ́ẹ̀ ṣètò gbogbo nǹkan tó fi lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ ó ní fún ìdí èyí ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà ń ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá fúnra wọn kì í sì ṣe ẹgbẹ́ òṣèlú APC àwọn tán sọ pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ bà ìjọba àwarawa jẹ́ lórílẹ̀‐èdè yìí ó ní kákó ọ̀rọ̀ wọn jẹ́ o kò sí tó kan APC lọ́wọ́ àti ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ló tún fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ẹ̀yún Alhaji Àtíkù Abubakar ó dẹ̀bi ọ̀rọ̀
ó dẹ̀bi ọ̀rọ̀ lé lórí ó ní níṣe ni òun ló dá wàhálà àti rògbòdìyàn sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ó nítorí pé nínú òfin àti ìlànà tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ó ní wípé bí àwọn tán wá láti Àrẹwà bá ti ṣe bẹ́ẹ̀ ṣe ọdún mẹ́jọ níṣe ni wọ́n ṣe ipò agbára náà lọ sí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà níbi tí Àtíkù Abubakar tó ti fi àkékọrí lẹ́yìn tí Muhammadu Buhari tó ṣe bẹ́ẹ̀ lọ́dún mẹ́jọ tiẹ̀ tán ó láti ìgbà náà ó ní ọ̀rọ̀ ti wọ̀ mọ́ ní ilé ẹgbẹ́ òṣèlú náà ó ní sáwọn tí wọ́n sì ní ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò gbọ́dọ̀ jókòó sínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú rògbòdìyàn títún lọ láàrin wọn yìí ní ṣe àfihàn fídíò rẹ̀ níbi tí ó ti ń ṣe àlàyé ọ̀rọ̀ náà lórí móhùnmáwòrán tí ó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Are you worried about this coalition that the opposition parties are planning to put together? Do you think with an opposition coalition, it might give the APC a tough time in the next election? No, we're not worried about that. We have no reason to worry about that. We're only concerned about building our party and, government, as we're doing. Mr. President is doing exactly what he was elected to do, to govern, making difficult decisions to tackle old, enduring problems and to transform them. Those are our primary concern. We have a party to build, and we have the future to face. We have the present, and the opportunity to govern our country and dealing with, all of the endemic generational problems that, the PDP and the rest have created, through the years. So, with that, it's a handful, and we can't be bothered by the activities of a few individuals who clearly think that their personal interests supersedes the interest of the country. We don't agree. We don't share that view, and I think that Nigerians obviously see through that. I will not indulge them in any respect. Let's talk real value beyond the headlines and the ceremonies in the APC. Are you sure these new members will deliver votes in 2027, or are you just stockpiling political weight for negotiation purposes? Well, look, as you know, in elections, individuals vote. So if you are 10 in a party and all of a sudden you are 50, then, that means, at least presumptively, more votes for the party. And these individuals who come, some of the headline names you see, also come with, supporters who are persuaded by, the direction that, they take us as a community of people. So yes, we expect that in Delta, for example, that the move by the governor and all of those with him will strengthen our party. We create more impetus and energy in the party, and hopefully, drive us to victory in winning and retaining Delta State for our party. And it's the same everywhere. When you have politics about bringing people together, enlarging your numbers, and hopefully have that reflect in the outcome of votes that are cast in any elections. Ẹ máa káàbọ̀ padà. Ṣé rí àwọn tán tako Àtíkù Abubakar níṣẹ́ náà ń jà fún tí wọn yóò jẹ àti àpò ara wọn wò. Olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. Ọ̀kan pàtàkì nínú olóyè ẹgbẹ́ òṣèlú PDP Ṣẹ́gun Adéwálé tó jẹ́ alága tẹ́lẹ̀ fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Èkó ó mà ti ṣe àlàyé ọ̀rọ̀ ibi tí ojú ìwòye tiẹ̀ wà nípa ìgbésẹ̀ Alhaji Àtíkù Abubakar láti díje dupò nínú ètò ìdìbò ọdún 2027 nígbà tí olóyè ọ̀hún Adéwálé tí ó máa ṣe àlàyé ó sọ nímọ̀ wípé ó jẹ́ ìyàlẹ́nu fún òun pé àwọn èèyàn láti ní ẹgbẹ́ òṣèlú PDP gàgà fúnra wa òun náà tún ṣe alátakò fún Alhaji Àtíkù Abubakar olùdíje sí ipò ààrẹ náà ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ó níbi tá a ti rí olóyè Bọ̀dé George tó ti ṣe bẹ́ẹ̀ fi àkékọ́rí pé kí Àtíkù Abubakar kó kọ ìwé fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ pẹ̀lú bó ṣe ń ṣe bẹ́ẹ̀ sí àkójọpọ̀ àti ìdarapọ̀ máwọn ẹgbẹ́ alátakò ó ní olóyè Bọ̀dé George kò tún fi mọ́ bẹ́ẹ̀ ó tún ti ṣe ní àlàyé pé òun kò ó ní wọn ò gbọ́dọ̀ fún ẹni tó jẹ́ Àtíkù Abubakar yìí
yìí ní tíkẹ́ẹ̀tì láti díje dupò nílẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027 ó ní kí ló dé kí la gbé kí la jù bẹ́ẹ̀ náà ló tún dárúkọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀ Fáyọ̀sé ibi tó ti ní òun náà fi àkékọ́rí pé òun ò ní ṣe àtìlẹ́yìn fún Àtíkù Abubakar oníṣẹ́ ráwọn ènìyàn yìí ní tí wọ́n jẹ́ òun ni wọ́n wá wọ́n sì ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú alátakò onáfíntako Àtíkù Abubakar ó ní kò sẹ́ni tí ó mọ̀ pé Àtíkù Abubakar ó ní mẹsáyà èyún olùrànlọ́wọ́ pàtàkì tí Ọlọ́run bá gbé dìde kà láti mọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ó nítorí wípé Àtíkù Abubakar ó ti ṣe ìjọba rí ó mọ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó ní fún ìdí èyí òun ló yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ìgbàgbọ́ wọn sínú rẹ̀ tó sì lè yọ wá kúrò nínú àìsí ètò ààbò àìsí ètò ọrọ̀ ajé tó péye àti gbogbo wàhálà lásìkò tí ń bá wa fínra ní orílẹ̀-èdè yìí ojú Àtíkù Abubakar gẹ́gẹ́ bí aláyọ̀kan ènìyàn àti ẹni tó ní ìtẹ́lọ́rùn tó sọ dímọ̀ pé ohun tí Àtíkù ní ó ti tó kì í sì ṣe nítorí tó fẹ́ jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó jẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ jáde láti du ipò ààrẹ mú bẹ́ẹ̀ ní parí ọ̀rọ̀ ó tún ṣe ní àlàyé wípé kí a lè ní ètò ìdìbò tó mọ́yán lórí ní orílẹ̀‐èdè Nàìjíríà yìí a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe àtúnṣe àjọ INEC èyàn àjọ elétò ìdìbò orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n ṣe bẹ́ẹ̀ gbà wọ́n yẹ̀wò finifini ó nítorí wípé kì í ṣe bí àwọn èèyàn ṣe ń dìbò náà ṣe ń ka ìbò náà ó ní wọ́n ti ṣe oríṣiríṣi rẹ̀ fún òun lásìkò tó wà ní alága ní ìpínlẹ̀ Èkó tí ojú sì ti rí 10 látọwọ́ àjọ INEC ó ní fún ìdí èyí a gbọ́dọ̀ ṣe àtúnṣe àtàtúntò àjọ ọ̀hún kí wọ́n mọyán lórí ká sì ní àkóyawọ́ nínú ètò ìdìbò lọ́dún 2027. Ìfẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ ní ìpínlẹ̀ Delta dunni jọjọ ó sì jánikulẹ̀ púpọ̀ alága fẹ́gbẹ́ òṣèlú PDP òun ló sọ èyí di mímọ̀ ẹni tó jẹ́ alága fìdíhẹ fẹ́gbẹ́ òṣèlú PDP Umaru Damagun òní ọmọ ṣe àlàyé ọ̀rọ̀ ní olú ilẹ̀ yìí l'Àbújá lásìkò tó ń ṣe bẹ́ẹ̀ fún ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Anambra níwèé ẹ̀rí àti díje dupò ìyún arákùnrin Jude Ezenwafo láti díje du ipò gómìnà nílẹ̀gbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Anambra nígbà tí ń ṣe àlàyé ó ní ní tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún àwọn jùlọ àti tó mú ìjákulẹ̀ wá fún àwọn ní ìpínlẹ̀ Delta ó ní wípé àwọn ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà táwọn sì dúró ti ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà tó fi jáwé olúborí lásìkò ètò ìdìbò rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún ó ní gbogbo akitiyan táwọn ṣe yìí ó ní ó jẹ́ kó dùn àwọn tó sì bá wọn ní ìjà fún pẹ̀lú bí gómìnà ní ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori àti ẹni tó jẹ́ olùdíje pẹ̀lú Àtíkù Abubakar lọ́dún 2023 ìyún Ifeanyi Okowa àtàwọn tó kù tí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ Damagun júwe wọn wípé àwọn ènìyàn yìí kì í ṣe tuntun o kò sì jẹ́ nǹkan lọ́kàn àyà wọn torí pé ìròyìn ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ẹgbẹ́ òṣèlú gbogbo ó ní ṣùgbọ́n tó dùn àwọn jù ó ní pé báwọn ṣe fi ara ṣiṣẹ́ táwọn sì fara jìyà fún àwọn ènìyàn náà ní ìpínlẹ̀ Delta tó tún wá ṣe bẹ́ẹ̀ já àwọn kulẹ̀ ní òjijì ó ní àwọn ò tiẹ̀ kí ẹ̀ bẹ́ẹ̀ làwọn ò fọ́ nípa gómìnà tó bá jáde nípa àwọn gómìnà tẹ́jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe lè wù ká kéré jọjọ tó ó ní yìnyín kò fún àwọn ní ohun kankan ó ní ṣùgbọ́n ní tó kan àwọn jùlọ ó ní báwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe ṣe àtìlẹ́yìn fẹ́gbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò tó ń bọ̀ táwọn náà yóò fi ṣe bẹ́ẹ̀ jáwé olúborí Àbújá ó ní Damagun ló ti ṣe àlàyé ọ̀rọ̀ yìí. Ẹ lọ fọkàn yín balẹ̀ ètò ààbò tó péye ń bẹ lórí ẹ̀mí yín àti dúkìá yín gómìnà ìpínlẹ̀ Benue ló sọ àsọyán ọ̀rọ̀ fáwọn agùnbánirọ̀ tuntun lásẹ̀sẹ̀ gbé lọ sí ìpínlẹ̀ ọ̀hún ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Benue Yasinti Aliya oníwọ́mà ti ṣe bẹ́ẹ̀ fi ọkàn àwọn agùnbánirọ̀ tuntun lọ́sẹ̀ gbé lọ sí ìpínlẹ̀ ọ̀hún tó ti fọkàn wọn balẹ̀ báyìí wípé kán fi àyà balẹ̀ kán sì fi ẹ̀dọ̀ wọn sórí òróòro lórí ètò ààbò ìpínlẹ̀ Benue ó ní ètò ààbò tó péye ó wà lórí ẹ̀mí àti dúkìá wọn àwọn agùnbánirọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde ó ní ẹni tó jẹ́ kọmíṣánná fún àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè ìdárayá ní ìpínlẹ̀ ọ̀hún tó sojú fún gómìnà Yasinti Aliya ẹ̀yìn Takimbi Ikiyange tó ṣe àlàyé ọ̀rọ̀ fáwọn agùnbánirọ̀ ọ̀hún ó ní àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí bí ètò ààbò tó péye yóò sì wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ó ní lóòótọ́ àti lódodo àgbàpọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò fararọ lágbọn ètò ààbò lásìkò yìí èyí tí ìpínlẹ̀ Benue tó náà bá àìfi
àìfọkànbalẹ̀ ètò ààbò náà ti ń bá a fínra lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ṣùgbọ́n ṣe mọ́tàn yín níṣẹ́ ni gómìnà ní ìpínlẹ̀ Benue ó ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà tó sì ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí bí ètò ààbò tó péye yóò ṣe túbọ̀ gbópọn sí ní ìpínlẹ̀ Benue ó ní fún ìdí èyí ẹ fọkàn ara yín balẹ̀ ẹ sì fi ẹ̀dọ̀ sórí òróǹro ètò ààbò ń bẹ lórí ẹ̀mí àti dúkìá yín ní ìpínlẹ̀ Benue ní parí ọ̀rọ̀ ó tún gba àwọn agùnbánirọ̀ náà ó gbà wọ́n nímọ̀ràn láti lo àkókò náà ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó ní kí wọ́n fojú sí iṣẹ́ ọwọ́ àti gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tó ń kọ́ wọn lásìkò tán wà ní káàmpù yìí ó ní gbogbo eléyìí ó wúlò fún wọn o kán sì má fi ojú eré àbí ojú àwàdà gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe ní àsìkò tán wà ní káàmpù náà ní ìpínlẹ̀ Benue. Kí n tó kúrò ní ìpínlẹ̀ Benue ẹ jẹ́ n sáré mú eléyìí wá báyìí ìkọlù tuntun mìíràn tún rèé táwọn Fúlàní tún ṣe mọ́júmọ́ òní ènìyàn méje ó ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà pa nígbà tán tún jí ọ̀pọ̀ gbé wọgbó lọ. Abúlé tó pè ní Agbo Vengaf Kudamu ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Gwar ó ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ló tó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlàyé pé láago kan òru mọ́júmọ́ òní tí ń ṣe ọjọ́ karùndínlọ́gbọ̀n inú oṣù kẹrin ọdún tá a wà ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ló tún ṣẹlẹ̀ nínú àlàyé táwọn tó rí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n ṣe wọ́n ní níṣe ni àwọn Fúlàní darandaran ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ bí hamara ogun tó sì wọ inú ìlú náà tán yìnbọn ní takòtakò wọ́n ṣekú pa olóyún àtọmọ kéékèèké tó fi máwọn èèyàn míì tó fi jẹ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tó ń ṣe ní àlẹ́ pé ọ̀dọ́mọdébìnrin kan náà ṣekú pa níṣẹ́jú ìyá rẹ̀ tó sì tún gbé ìyá rẹ̀ náà wọ inú igbó lọ títí di àkókò tá a fi ń kóròyìn jọ ó ní wọn ètí ìmọ̀ ibi tí wọ́n fi orí mù sí bẹ́ẹ̀ ni igbe ẹkùn oró ló ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Benue látàrí ìkọlù tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe ní ìpínlẹ̀ ọ̀hún níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue ni wọn ò tí ì sọ kankan lórí ìkọlù tuntun lẹ́lẹ́ yìí èyí tí àwọn ènìyàn náà wọ́n ṣe sáwọn olùgbé agbègbè dápẹ́ ní Agbo Vengaf yìí ní ìpínlẹ̀ Benue báyìí náà la sì ṣe mọ́lò yìí wá pé gómìnà ní ìpínlẹ̀ Benue ó ti ṣe bẹ́ẹ̀ ráwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ lórí àìṣètò ààbò ìpínlẹ̀ ọ̀hún pé kì í ṣe táwọn nìkan tán lè dá sí bẹ́ẹ̀ ni àwọn ò sọ wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n kéde state of emergency ní ìpínlẹ̀ ọ̀hún níṣẹ́ làwọn béèrè fún ìrànlọ́wọ́ wọn lágbọn ètò ààbò wípé àwọn náà ó ti sọ àwọn kò giri àwọn sapá àwọn ṣùgbọ́n àwọn nílò ìrànlọ́wọ́ ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ó dá Elédùmarè kọ́mọ̀jà ṣe bẹ́ẹ̀ ká ṣiṣẹ́ ṣe ni o òṣìṣẹ́ ẹ̀ṣọ́ alábòójú pópó kan rèé tó wọ́n ṣekú pa pẹ̀lú bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ jù sílẹ̀ láti inú ọkọ̀ tirẹ́là tó fẹ́ jáwé fún ní ìpínlẹ̀ Kano. Òṣìṣẹ́ ẹ̀ṣọ́ alábòójú pópó ìpínlẹ̀ Kano èyí tí a mọ̀ sí Kano Road Traffic Agency èèyàn Yahya Ismail Idris ẹni ọdún márùndínlógójì òní ó mọ̀ ti gba èkuru jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra báyìí tó pàdé ikú rẹ̀ lẹ́sẹ̀ ògbèjì ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní òpópónà márosẹ̀ Màdúgùrí ní nǹkan bí dédé aago 4:00 òru mọ́júmọ́ èní ní ẹni tí wọ́n ṣe ní àlàyé pé ó wà ní night duty èyún òṣìṣẹ́ alẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dúró pé ẹni tí ó jẹ́ awakọ̀ Yakubu Abdulsalamu ẹni ọdún márùndínlọ́gbọ̀n èyí tó wá láti ìjọba ìbílẹ̀ Vika ní ìpínlẹ̀ Yobe òun àti àwọn èèyàn méjì kan náà bẹ níwájú ọkọ̀ tirẹ́là ọ̀hún èyí tí wọ́n pe orúkọ ẹnìkíní ní Túndé Muhammadu ẹni ọdún mọ́kànléní-ọgbọ̀n ètò wá láti ìpínlẹ̀ Edo àti Zogiru Yusufu ẹni ọdún mọ́kànléní-ogún tó ń wá láti agbègbè tápẹ̀ ní Bichi ní ìpínlẹ̀ Kano nínú àlàyé tí wọ́n ṣe ní tó ṣokùnfà ikú Yahya Ismail ó ní wípé ó bẹ̀rẹ̀ wéèbìlì àwọn ẹrù tí àwọn ènìyàn náà tí wọ́n kó sínú tirẹ́là níbi tí a ti ń ṣe àlàyé ọ̀rọ̀ fúnra wọn níṣe ni arákùnrin tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún ló wọ inú ọkọ̀ àwọn èèyàn náà tí wọ́n sì ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wípé kán mú ìwé wébìlì wọn kán mú jáde níṣẹ́ ni wọ́n wa ọkọ̀ náà lọ tí wọn ò sì jẹ́ kí arákùnrin tó jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó náà kó ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ mọ́ wọ́n sì wa ọkọ̀ náà títí tí wọ́n fi dé orí afárá tí wọ́n pè ní ti Muhammadu Buhari ibẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí Ìdírísì jábọ́ lulẹ̀ láti inú ọkọ̀ tirẹ́là tí ń sáré lẹ́lẹ́lẹ́ wọ́n sì ti bọ́ sílẹ̀ sí ojú òpópónà níṣẹ́ ni ó fi ara pa yamayama tí ó fi orí gbálẹ̀ wọ́n sì gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí wọ́n fi dé ilé ìwòsàn náà níṣe ni aṣọ kò bá ọmọ yẹn mọ́ tọmọ yẹn ti ṣe bẹ́ẹ̀ tó ti rìn owó ọjà wọn ní Ìdírísì ó ti ṣe bẹ́ẹ̀
jáde láyé pẹ̀lú bí ó ṣe fara gbọgbẹ́ tó kọjá sísọ. Báyìí ni wọ́n ṣe sọdún mọ̀ pé àwọn agbófinró ní ìpínlẹ̀ Kánò wọ́n ti fi páńpẹ́ òfin gbé awakọ̀ àtàwọn ènìyàn méjì tí wọ́n jọ wu ìwà náà tó sì ní wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé tó ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà finifini lọ sí iwájú sí lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí wọn. Ilé ẹjọ́ náà mà ló kù táwọn yóò gbé àwọn ènìyàn náà lọ. Kélédùmarè kó má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ sí iṣẹ́ ṣe ká sì má bá wọn ẹni bí ká má bá wọn tó pọ̀ káwọn ẹni bí náà ká má ṣe bẹ́ẹ̀ wá wárí níbi gbogbo yòówù ká lè wà lórílẹ̀‐èdè àgbáláyé. Ṣéṣe mi ni àṣà mi náà sì ni màá ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge gbogbo ọmọdé mọ́gẹ́ fìlòsà gbọ́dọ̀ kọjá ìpé ìpéjú tó bá ti ń kọjá bẹ̀ wọ́n máa bi ní lérè pé baba sí ò sí nǹkan tí wọ́n fi mọ ibi á lérè pé baba sí ò sí nǹkan Elédùmarè kò ní jó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa lọ́dẹ̀dẹ̀ yóò wù kẹ́ ti máa láǹfààní láti máa darapọ̀ mọ́ mi. Ìròyìn mi ò jù báyìí lọ náà ní gbogbo àṣàmọ̀ tí mò ń sọ á tún máa padà múròyìn mi wá ní fẹ́rẹ́jogi lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 tá a wà yìí kó tó wá dìgbà náà ńkọ́ ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ ó dàbọ̀ o.